Ẹ káàárọ̀ yín akẹ́kọ̀ọ́, ṣàlàáfíà ni. Ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí ó dá lórí àwọn nǹkan tí ó wà nínú yàrá ìkàwé. The things found in the classroom. Ta ló lè sọ fún mi àwọn nǹkan tí ó wà nínú yàrá ìkàwé ní èdè Gẹ̀ẹ́sì? Màá sì túmọ̀ rẹ̀ sí èdè Yorùbá fún yín. So who can tell me some of the things that can be found in the classroom and I'll interpret them to Yoruba. Ó yá o. Book. Ó káre. Book in Yoruba is ìwé. Ìwé. You mean I wait? I mean ìwé. Okay, what about chair? Chair is àga. Àga. Table? Tábìlì. Tábìlì. Bag? Báàgì. Báàgì. Ruler? Ìfàlà. Ìfàlà tàbí rúlà. Board? Pátákó ìkọ̀wé. Pátákó ìkọ̀wé. Teacher? Olùkọ́. Olùkọ́. Well done, Adé. Ó káre. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a tún máa kọ́ àwọn nǹkan mìíràn. Ó dàbọ̀. Ó dàbọ̀.